ọmọ ìyá jọ ni wá so ẹ kà nǹkan tẹ́ fẹ́ kà lọ àfa. àti ẹ̀ kí n sọmọ ìyá jàre so. ẹni sọ ẹ má bínú kí lè sọ kí n sọmọ ìyá. kí n sọmọ ìyá o. kí ló dé tẹ́lẹ̀ kí n sọmọ ìyá. ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ kí n ṣe ẹlẹ́sìn mi náà. no ẹni sọ ẹ má bínú ẹni sùúrù. èmi tó bá tabadé stage tá a dé yìí èmi lè má bá yín ṣe nǹkan mọ́. ẹlẹ́mi àti yín kì í sọmọ ìyá ẹ kì í ṣe Yorùbá ni ẹni sùúrù. Kùránì tèmi wí fún mi nìyẹn innama al-mu'minuna ikhwa. ẹni sùúrù àfà so ṣé ẹ kì í ṣe Yorùbá. ọ̀gá o mo mọ̀ pé gbogbo nǹkan tó fẹ́ káwọn èèyàn máa fi wọ́n lẹ̀ kọ́ máa fún wọn láyè kọ́ máa sọ wọn rẹ̀ jáde. Yorùbá ni mí ẹni mi kì í ṣe ọmọ ìyá yín. La tasal an unsuri aw nasabi innama al-islamu ummi wa abi. Ìsìláàmù ni Yorùbá ò dàwà pọ̀ ẹjọ́. náà ẹni sùúrù ẹni mi kì í ṣe ọmọ ìyá yín àfa ṣe pé nǹkan tá à ń sọ ọ̀ngàn náà lélẹ̀ pé ìwé ti ronú fún wọn débi pé àwa ta jẹ́ Yorùbá ìta kì í ṣe Muslim. wọ́n ní àwa kì í ṣe náà àwọn èèyàn ẹ má sọ̀rọ̀ pé kọ́ dúró fún wọn ẹ jẹ́ ká àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa gbọ́ bá ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí á máa ṣe ó máa jẹ́ ìṣítí fún àwọn àgbàlagbà wa ogun tó ti wọlé Yorùbá tó ọ̀tí ìmọ̀ á máa jẹ́ ìṣítí fún wọn ọmọ Yorùbá ń sọ lẹ́nu pé a kì í ṣe ọmọ ìyá òun lórí ọ̀rọ̀ ìwé tọ́wọ́n àwọn lágbáwá wá gbé fún wọn. ọmọ Yorùbá tó jẹ́ lẹ́sìn mi ní Kùránì mi fi yé mi pẹ́lẹ́ ọmọ ìyá mi nìyẹn innamal mu'minuna ẹ má yọ mí ẹ jẹ́ jọmọ sọ báyìí. kò sẹ́ ẹbí kan fẹ́ kọ́ yọ yín àwọn ọ̀rọ̀ yìí a nílò ẹ̀ láti gbọ́ àwọn èèyàn wa á máa jẹ́ ìṣítí fún wọn. nǹkan tá pé Islam gangan náà lọ fi ń ràn yín. omi ní tèmi lọmọ ìyá mi ẹ̀sìn ni ó sọ mí lọmọ ìyá mi mo ti gbọ́ ẹyẹ jẹ́ ká kàkọ́ tá a lọ. ẹ̀sìn níbo ni kárọ̀ tí mo. ẹ̀ka àkọ́tà ń ká lọ mo ti gbọ́ àfa ó yà àfa. pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn ẹ má bínú pẹ̀lú nǹkan àwọn èèyàn kan lè gbọ́ mi pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn pẹ̀lú nǹkan tá a dẹ̀ máa ń kà ní Quran. bó ṣe yan ọ̀gá lọ́wọ́ ṣe sọ yẹn. Allah sọ wípé báàlá ṣe sọ nìyẹn. pé kán máa bá àwọn tí ò bá ṣe Muslim jà kó máa pa wọ́n kó máa jí wọn gbé bẹ́ẹ̀ tí space bá wà táyè bá wà fún àfa yìí ó lè pa wọ́n lè ṣe àìdásí àwa tá a wà ń bì nítorí pé a ò kì í ṣe lẹ́sìn. Elisa Nàìjíríà pè pásítọ̀ Nàìjíríà lẹ́jọ́ àwọn ọmọ Nàìjíríà pè ẹ̀yin àfáà lẹ́jọ́ bá jẹ́ pé tòótọ́ ni àfáà wà Nàìjíríà tó bá jẹ́ pé tòótọ́ ni pásítọ̀ ojúlówó wà ẹ jẹ́ àrẹ́ǹjì àdúrà. ọmọ Yorùbá wàhálà ti wà so àfìgbà tẹ́ ẹ fi àyè gba ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ̀yin mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ yín kì í ṣe gbogbo yín adé bá yín sọ ní bàbá à ń bá yín sọ ní kọ̀kọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó ń sọ fún yín pátápátá kò ṣẹlẹ̀ tẹ́ ẹ mú gbọ́ tẹ́ ẹ mú lòun bẹ́ẹ̀ abẹ́yìn ò gbọ́ ni ó dáa náà ẹ̀yin onímọ̀ nínú ẹ̀sìn Islam mo fẹ́ kẹ́ bá mi dá sí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjà mo fẹ́ kẹ́ bá mi dá sí ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ wá ní mo rọ̀ wá ní ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni ṣé ìkà bí àáfà Lágbàjì tó sọ níbi bí wípé òun ò kì í ṣe ọmọ ìyá Yorùbá kankan tó àbájọ jẹ́ ọmọ Yorùbá kan náà ipe kìkìdá ọmọ Yorùbá tó bá jẹ́ ẹlẹ́sìn Islam bíi òun lọmọ ìyá òun ṣé o ti gbàgbé wípé a máa ń pe èdè kan àwọn ọmọ Yorùbá gbogbo ibikíbi tá a bá wà lórílẹ̀‐èdè àgbáláyé pé ọmọ ìyá kan náà ni wá bẹ́ẹ̀ ni àtòǹdó Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ gbogbo ẹ̀ ṣé nǹkan ti ṣẹlẹ̀ ni ṣé ó ti ní nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ ni ṣé ẹ̀yin ò mọ̀ wípé ilẹ̀ Yorùbá ń lọ mọ́ wa lọ́wọ́ díẹ̀ lélẹ̀ wàá ní kí ni mò ń wí nínú ìwọ̀nba nǹkan tí Lágbàjì ṣe lálàyé ń bì wípé òun ò ṣọmọ ìyá anybody nílẹ̀ Yorùbá tí ò bá ti ń ṣe ẹlẹ́sìn Islam jọ tí ágúmẹ̀ntì kékeré ìjẹ̀sìn tó bá wá ṣẹlẹ̀ ṣé o ti rí pé nǹkan ti ṣẹlẹ̀ ṣé o ti rí pé nǹkan ti ṣe wá gan ṣé o mọ̀ wípé àwọn ilé tó pọ̀ nílẹ̀ Yorùbá Kristẹni wọ́n fẹ́ Mùsùlùmí fẹ́ Kristẹni gbogbo wa wọnú ara wọn wọ́n bímọ bọ́ ti sọ lórúkọ Kristẹni náà sọ ní ti Mùsùlùmí àìmọye òmù tí mo mọ̀ bẹ́ẹ̀ tí ọkọ jẹ́ Mùsùlùmí tó gbà fún ìyàwó ẹ̀ tó jẹ́ Kristẹni kò jẹ́ dandan kó become a Muslim ṣùgbọ́n ní ìgbà tó bá ń gbà wà bí nǹkan ṣíṣe Mùsùlùmí ìyàwó máa ṣe nǹkan tó yẹ kó ṣe àbí kẹbíyẹ ìyàwó ni Mùsùlùmí tọkọ jẹ́ Kristẹni pé dodo kò jẹ́ dodo kó jẹ́ Kristẹni ẹ̀sìn tó ti yàn láàyò ṣe bọ́lọ́run ló ń sìn di sẹ́mu Ọlọ́run náà ni mò ń sìn ọ̀nà tá a gbà fi ń pè àtorúkọ tá a yàn láàyò láti máa fi pè àbí láti máa sìn òun ló yàtọ̀ ṣùgbọ́n Ọlọ́run kan ló wà. So irọ́ ni gbogbo kinní yẹn àbẹ́yìn ò gbọ́ lẹ́nu Lágbàjì ń bẹ̀ yẹn
ẹ̀yin mùsùlùmí mo fẹ́ kẹ́ bá mi dá sí torí nínú fídíò yẹn ó tún sọ ó ní àwọn nǹkan kan tí mo rí bẹ́ẹ̀ wọ́n sọ yí pé ní Quran ẹjọ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òtítọ́ ẹ bá mi lọ síbẹ̀ ẹ bá mi proof ẹ̀ ṣé lóòótọ́ ni àbí irọ́ ni wọ́n ní Quran chapter 3 verse 28 Muslims should not take non-Muslims as friends. You can only do that to deceive them. Ẹjọ́ ṣé lóòótọ́ ni? Wàhálà ti wà mo kíwá mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yípadà Oyèyé Dára Kòwé kó ó lèmi jẹ́. Ẹjọ́ ṣé lóòótọ́ ni? Tó bá jẹ́ lóòótọ́ àbírọ́ any explanation tẹ́ bá ní ẹ bá mi drop ẹ síbi comment section. Ó wà very very important. But before then nǹkan tó kọ síbí yìí ó fẹ́ máa jọ òótọ́ mo fẹ́ sáré gbé fídíò kan kí n fi hàn yín ó yẹ já sáré lọ wò. Ọlọ́run bá wa ọba kan ṣoṣo ni n ò lè expect wa kárí wa ká pàdé ara ká máa yára wa láṣọ láíláí. Orúkọ mi ni Sheikh Ahmed Al-Labib Al-Abuhaji wọ́n ń pè ní Sheikh Labib Lágbàjì orúkọ mi. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin ní àdúgbò Àgbàjì. Àwa ní ká sọ̀rọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn. So nínú àgbọ́yé ẹ̀sìn ni kéèyàn fi àyè lẹ̀ kéèyàn dẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbẹ́ fún gbogbo ẹ̀dá tó lọ́n bá dá. Àgbọ́yé ẹ̀sìn bẹ̀rẹ̀ láti bẹ̀rù náà. Ẹni tí kò bá gbọ́ ẹ̀sìn yìí yóò máa ṣe bí ajá àdìgbò olúgi pé òun fẹ́ rẹ́lẹ́sìn kan òun fẹ́ ṣe kíní kan. Ẹni tá à bá rí táàbá bá jókòó pọ̀ báwo la ti fẹ́ bá sọ̀rọ̀. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tẹ́ gbọ́ nínú àlàyé ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kí lẹ gbọ́ kí lẹ rí ojúwe ara ẹ̀ nítorí àwọn mùsùlùmí ẹgbẹ́ wọ́n criticize ẹ̀ pé ó ń kọrin kìrìsìtẹ́nì ó ń bá prophet Délé Genesis ó bá ṣe kí làlàyé tẹ́ gbọ́ lẹ́nu Lágbàjì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí tójúwe ara ẹ̀ ó ní ọmọ Yorùbá lòun ní ìlú Ìlọrin lòun ti wá láì agboolé Lágbàjì àbí Àgbàjì or something ṣe bẹ́ẹ̀ rí tó ń kọrin kìrìsìtẹ́nì ìwọ tó o bá rí fídíò yẹn ṣé inú ẹ̀ ò ní dùn pé ẹjẹ́ àgbà ìfẹ́ láàyè àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ọmọ ìyá ni wá ṣùgbọ́n nínú nǹkan tí mo wá sọ wọ́n sì tán sọ wípé ní Quran chapter 3 verse 28 wípé kìkìdá ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí nìkan lẹ mọ́ra yín ẹni wọn ò gbúdọ̀ bá mùsùlùmí ò gbúdọ̀ bá non-muslim person kò gbúdọ̀ bá ṣe tí mùsùlùmí bá ń bá èèyàn tí ò ṣe mùsùlùmí ẹgbẹ́ tó bá ń bá ṣe a jẹ́ wípé ó kàn pretend ni ẹjọ́ èmi náà wá bèrè nísìn Lágbàjì ẹ̀yin mùsùlùmí òtítọ́ àti tòdodo mo bẹ̀ yín ni ẹ bá mi mú fídíò yìí ẹ bá mi ṣí ẹ̀dọ́dọ̀ Lágbàjì mo nídìí ẹ̀ láti rí bá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá mọ tẹlifóònù nọ́mbà ẹ̀ mo nídìí ẹ̀ ó wù mí láti rí kí n bá sọ̀rọ̀ tó bá possible láti gbé wá sí orí ètò mi mo fẹ́ kó wá ṣe àwọn àlàyé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé a ní láti yànnà náà kó tó di ogun kó tó di ọdẹ sí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ọmọkọ lèmi báwo ni tiẹ̀ ṣe rí ẹjọ́ ṣé orin tí Lágbàjì ń kọ́ ń bẹ̀ yẹn so eye service ló fi ṣe because nínú nǹkan tó sọ síbí yìí ni wípé tó bá bá tí mùsùlùmí bá bá ẹlẹ́sìn mìíràn tí kìí ṣe mùsùlùmí ẹgbẹ́ ṣe a jẹ́ wípé ó kàn ń tàn jẹ lásán ni ó ṣe eye service ojú ayé now jẹ́ ká wá fi ọ̀rọ̀ yẹn ká fi jọ́ọ̀jì orin tó kàn bì àti gbogbo explanation nínú ibi wípé so gbogbo nǹkan tó sọ ń bẹ̀ yẹn irọ́ pátápátá ni ẹ̀tàn jẹ ni eye service ni mo gbé nǹkan ti ṣe wá mẹ́wàá ti ṣe wá ọmọ Yorùbá ṣé ti wá rí wípé ìjà ẹ̀sìn ló máa kọ́kọ́ finish ilẹ̀ Yorùbá ogun tó ń dojúkọ ìran Yorùbá ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ó pọ̀ lóríṣiríṣi láti ọ̀dọ̀ ti tèmi àti tiẹ̀ máa bá látọ̀dọ̀ ti tiẹ̀ ó yá máa bá mi drop comment ẹ̀ síbẹ̀ irú ogun wo ló mọ̀ tí ó ń kojú ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ pa ilẹ̀ Yorùbá run tí ò fẹ́ kí wọ́n gbúròó ìran Yorùbá mọ́ èmi á sọ wípé ogun ẹ̀sìn tí mò ń ṣe lálàyé lọ́wọ́lọ́wọ́ ó wà bẹ́ẹ̀ ogun ẹ̀sìn ìkejì ogun Nàìjíríà pọ́lítíìsì ó yá ìwọ náà máa bá mi kọ àwọn ogun tó kù tó mọ̀ ó yá máa bá mi kọ síbi comment section ẹ bá mi mú fídíò yìí kó dé ọ̀dọ̀ Lágbàjì o
ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ àwa tó kù tá a jọ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tá ò ní gbà kí wọ́n ba ilé baba wa jẹ́. ṣé o ti rí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa ṣùgbọ́n má tí ì lọ jìnnà o. bẹ́ẹ̀ ni Kristẹni kan ó ti dìde nísìnyí o. ẹ jẹ́ ká lọ sáré gbọ́ nǹkan tó wí. ṣé ẹ ti rí pójú ti tìyín ojú ti ẹ̀yin àgbà ẹ̀sìn nínú Kristẹni àti Mùsùlùmí ojú ti tìyín yegedeye ojú tì yín mo ní yegedeye ojú tì yín òye ẹ̀yin ṣéìkì ńláńláńlá fa kàǹkàǹkàǹkàǹkà chief imam gbogbo ẹ̀yin dadi jíò mọ́mí jíò prophetess gbogbo ẹ̀yin evangelist deaconess gbogbo ẹ̀yin pastor àti oríṣiríṣi yálà nínú ẹ̀sìn nínú gbogbo Christian kìíní Pentecostal ni CAC ni CNS ni àti gbogbo ọ̀nà tí ẹ bá gbà tẹ́ fi ń sìn nínú Kristẹni àti Mùsùlùmí gbogbo ẹ̀yin tẹ́ ń darí wa nílẹ̀ Yorùbá ní Nàìjíríà you are a disgrace to yourself and a disappointment to yourself. ṣé ti wá rí bẹ́ẹ̀ ìwọ náà wá jókòó kó bá mi lísì sí nǹkan tí bàbá yìí sọ ń bì ojú ti Kùránì ojú ti Bíbélì ní Nàìjíríà ṣojú òtí ni pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lẹ́sìn tẹ́ gbẹ̀sìn tó tẹ́ ìyá wèrè mẹ́sìn lọ́wọ́ tí ẹ̀sìn sọ yín di rédèrèdè tó sọ yín di rádaràda ẹ̀sìn yẹn ò wá tì yín ẹ ò kọ́ ẹ rí ibi tí ó wà nínú ìwé nínú Bíbélì àti nínú Quran tí ó ti sọ wípé kí ẹ gba ìfẹ́ láàyè kí là ń pè ní ẹ̀sìn tí ò bá sí ìfẹ́. máì tí ì lọ jìnnà ìjọgbọ́n nǹkan tí bàbá yẹn sọ ó ní àsìkò ti tó fún ẹ̀yin Mùsùlùmí láti kọjú sí àwọn ṣéìkì yín àfáà yín ṣífìmáàmù yín kí ló dé tí ilẹ̀ Nàìjíríà ṣe rí bẹ́ẹ̀ tí ilẹ̀ Yorùbá rí rádaràdà báyìí àsìkò ti tó tí ìwọ Kristẹni tó máa kọjú sí dádì jíò ọ̀gá ẹ prophetess àti gbogbo wọn pátápátá àti pásítọ̀ kó o bí wọn pẹ̀lú àwẹ̀ àti àdúrà àti gbogbo ìṣọ́ ọ̀sán ìṣọ́ òru ìṣọ́ ọ̀rọ̀lẹ́ everything àdúrà tó kí ló dé tí gbogbo ẹ̀ dojúrú báyìí tó o bá wá lè fèsì pásítọ̀ ẹ dádì jíò ẹ ṣéìkì ẹ this time around my dear nǹkan ti ṣe ẹ́ ṣùgbọ́n máì tí ì lọ jìnnà mo tún ní nǹkan míì tí mi gbọ́ tí etí mi gbọ́ tó ṣe tó náà wọ́n báyìí ó yá ẹ jẹ́ ká tún jọ gbọ́. So Mr. Kenny ṣé mo kó fọ́mọdún mẹ́fà. bẹ́ẹ̀ ni sà. ṣẹ́yìn lè fi ọmọdún mẹ́fà. mo lè fi ọmọdún mẹ́fà sà. yé oró abiyamọ ìkúnlẹ̀ abiyamọ ikùn mi ọyàn mi o gbogbo ẹ̀yin abiyamọ pátápátá ẹ̀yin ìyá nǹkan ti ṣẹlẹ̀ wàhálà ti wà nínú àgàgà nínú ilé face me and face you wọ́n ti bà yí ọmọ jẹ́ tán gbogbo àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kókòkò tí wọ́n sì ń rí tó ń mú lọ́mọ ẹ tó ń wò pọ́mọ kékeré má lọ bẹ̀ má débẹ̀ àwọn wọ́n ti bà tí wọ́n jẹ́ ẹgbà mi ṣe gbọ́ nǹkan tí máa yẹn sọ ó ní òun lè fẹ́ ọmọ 6 years ọmọ ọdún 6 wá màámi sísítà mi jẹ́ kí n là ẹ́ lọ́yẹ̀ ibi tí wọ́n ṣe èrèdé ní Nàìjíríà nísìn especially nílẹ̀ Yorùbá ìyẹn ló concern mi jù sórí bóyá ẹjọ́ wà ní street tẹjọ́ mú ṣọ́ọ̀bù ti ra yín àbò máa gbàbẹ̀ kọjá àbò máa lọ ta ọjà fún wọn àbí níbi iṣẹ́ ni àbí anywhere àbẹ́jọ́ ń gbé nulẹ̀ àbẹ́jọ́ ń gbé àdúgbò mi mọ̀ bí anywhere tó o bá ti rí tó o lọ́mọ obìnrin no matter how small she is ní èjì tó o rí àgbàlagbà ọkùnrin tó ń bọ́mọ yẹn ṣeré wípé ìyàwó mi tó ń pè ní ìyàwó mi ní ayé ìgbà kan ni wọ́n fi ṣeré o nísìnyí wọn ò fi ṣeré o òtítọ́ tó wà náà pọ́nbélé o ló ń sọ fún ẹ̀yin o ó ti yàn láàyò ni o ó ti ń ṣàìsí ìdí ọmọ ẹ in fact ọmọ kókó gan lẹ́lòmíì ti máa pe ọmọ yẹn ní ìyàwó mi èrò kan ẹ̀dẹ̀ ni wípé òun máa fẹ́ ọmọ yẹn so tí wọ́n bá ń pè é tó wá sọ pé bóyá òun mọ́mọ́ ẹ lọ sí school nínú street tó rí my wife báwo ni àbí ìwọ náà tó ń dáparọ́ orí burúkú tó di pé brother lágbẹ́já dádì làkàṣègbè ẹ wá wo ìyàwó yín ṣe ẹ bọ́mọ yín sọ̀rọ̀ ẹ wá wo ìyàwó yín o ọmọ ẹ kékeré lòun pè ní ìyàwó ẹni yẹn ìwọ fi ṣeré ni o àbí ọkùnrin yẹn ò fi ṣeré àgàgà kó wá máa fún ẹ ní nǹkan pé ó dáa náà wá gba bisikíìtì ó yá gba kínní àbí kó ra nǹkan kó ní ó yẹ ìgbà ẹ fún ọmọ yín lágbẹ́já ẹ bá mi fún ó ti gba nǹkan ìdáná nìyẹn àfàìmọ̀ kó má ti máa jẹ́ wípé ó ti ń fọwọ́ tẹ gbogbo ara ọmọ
mi ìfẹ́ sóyìnbó ẹ̀ ni ìyẹn ní kọ́kọ́ ìwọ tó jẹ́ wípé wàá fẹ́ sáré lọ síbì kan wàá mú ọmọ ẹ wàá lọ fi ti brọ́dà kan lẹ́gbẹ̀ẹ́nu ilé yín àbí kó dúró ti bóyá face me and face you àbí even nínú flat tẹjọ ń gbé nínú the same couple tó ní kálukú wà ní flat ẹ tó wá fẹ́ lọ sáré ṣe nǹkan tó rí pé níyẹn bí yóò láìkí ẹ àbó ń bá àwọn ọmọ ẹ ṣeré tó sáré mọ́mọ́ obìnrin tó lọ fi tì í pé ẹ jẹ́ kó sáré dúró sọ́dọ̀ yín ó fẹ́ sáré débẹ̀ yẹn nǹkan kan àbí ó lọ sọ pé kó lọ kọ̀wé kó lọ ṣeré àbí oníkọ́mọ ẹ kó lọ bọ́mọ tiẹ̀ ṣeré bíbẹ̀ ó ti ṣẹ́ṣọ́ ìyà fọmọ ẹ àìmọye àwọn ọmọ kéékèèké ò láyé wọn ti bàjẹ́ ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó ń wí ẹ gbọ́ nǹkan tó ń sọ. Bẹ́ẹ̀ ṣe bí mo dáhùn ẹ máa rí pé èyí tí ò bá yé mi lẹ́ máa kú sífà tẹ bá dọ́rọ̀ ẹ̀wò ẹ̀wọ̀n. ẹjọ́ torí Ọlọ́run ṣé ẹni tó fẹ́ ọmọ ọdún mẹ́fà kẹ́ tó bí èmi sà mọ́mì wa ẹni tó fẹ́ ọmọ ọdún mẹ́fà yẹn ṣé nígbà tó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà yẹn ṣóòrè di ìgbà tí ó tó ní àṣẹ láti pàṣẹ àbí ní ìgbà tí ó fẹ́ yẹn àbí láti ọmọ ọdún mẹ́fà yẹn ló ti pàṣẹ. ẹni sùúrù lọ́sọ̀tún lọ́mọdún mẹ́fà ó bá sùn lọ́mọdún mẹ́sàn-án ṣẹ́yìn náà lè bọ́ ọmọdún mẹ́sàn-án sùn. ṣé ẹ mọ̀ pé ẹni sùúrù ẹ dá mi ló ṣe lè bọ́ ọmọdún mẹ́sàn-án sùn ẹ ti lẹ́ẹ̀ lè fẹ́ ọmọdún mẹ́fà àti ìyẹn àkọ́kọ́ ṣe lè bọ́ ọmọdún mẹ́sàn-án sùn. ẹ wò comment section ni wọ́n ti ń bú mi wọ́n ti ń fún mi lépè ẹ má wò bẹ́ẹ̀ ẹ má wò bẹ́ẹ̀ ẹ má wò comment section ẹ má wò wọ́n ń bú èmi náà wọ́n ń sì máa bú èmi ẹ má wò bẹ́ẹ̀ ìpè lọ́mọdún mẹ́sàn-án sùn tó yẹ kó pèsè àkọ́kọ́ yes sir àkọ́kọ́ ṣe lè bọ́ ọmọdún mẹ́sàn-án sùn ẹ dáhùn náà. ẹni ẹ jẹ́ kí n sọ ọkọ tí mo fẹ́ sọ. ká sọ délẹ̀ ṣe lè bá ọmọdún mẹ́sàn-án sùn Mr. Kenny. nílẹ̀ Yorùbá wa mi. ẹni sùúrù nù ṣe lè bá ọmọdún mẹ́sàn-án sùn ẹ ti lẹ́ẹ̀ lè fọ ọmọdún mẹ́fà ẹ ti fẹ́ ṣe wá lè bá sùn ọmọdún mẹ́sàn-án. mo lè bọ́ ọmọdún mẹ́sàn-án sùn bọ̀ mo ní ẹ wá bí ilé máa sọ̀rọ̀ lọ ó ti dà bẹ́ẹ̀ gbogbo ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ lọ ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ lọ ẹ fi wọ́n lẹ̀ tí bá mọ bí tẹ́ ń gbé yẹ kọ́ ẹ jẹ́ kó sọ̀rọ̀ lọ náà ó ti lé àfi wọ́n lẹ̀. ẹni sùúrù ìyàlájẹ ẹyin lẹ́bí wa. wàhálà ti wà. My mommy mú ọmọ ẹ máa mú lọ fún every 3 months máa mú lọ sọ́dọ̀ gynecologist fún check up kó lè mọ bí wọ́n ti ṣe rún ayé ẹ̀ kó lè mọ bó ṣe máa fún ní packaging ṣé mọ̀ wípé àwọn olórí burúkú tó máa ṣe kinní yìí tó lọ sásá bẹ́ẹ̀ sìn ṣé mọ̀ wípé àwọn tó ń ṣe kinní yìí sìn àwọn ọmọ kéékèèké tó máa ṣe kinní yẹn fún wọn ọ̀gbọ́n wọn ọmọ kankan wọ́n dẹ̀ ti máa kó wọn láyà jẹ ṣó rántí fídíò kan tó go viral tó trendy some years back tí woman kan tó gba teacher fún ọmọ yẹn ò tí ju ṣó ti tó 6 years ṣá ọmọ yẹn ò tí ju bí 4 years or so àbí 5 years ọmọbìnrin teacher máa wá ń kọ́ ọmọ yẹn nínú ilé ó máa wá ń kọ́ nínú ilé màmá ọmọ yẹn á fi teacher àtọmọ ẹ̀ sílẹ̀ kan excuse wọn á máa ṣe nǹkan míì kí ọmọ yẹn kó lè fèsì nǹkan tó yí teacher wá kọ nínú ilé màmá yẹn ni o kì í ṣe pé ó ní kọ́mọ lọ́kọ ń bẹ o ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ìgbà tí woman yẹn wá notice changes lára ọmọ ẹ̀ ìpè tó bá sọ pé teacher ń bọ̀ ọmọ yẹn á máa sunkún kò fẹ́ bá teacher ṣe pé kinní kan àbí nǹkan kan náà bá lọ gbé CCTV náà bá set ẹ̀ sí ilé o bọ̀bọ́ yẹn kò máa kọ́ ọmọ ní nǹkan kan tó bá ti kó ohun àtọmọ sínú ilé olórí burúkú tí ò ní kúure ó máa yọ ọ̀pá Mósè tó wà lábẹ́ tó rí bọ̀bọ̀ ẹ wá wo ọ̀pá burúkú tó wà bẹ́ẹ̀ arúgbógo ògbùdọ̀ gbé irú ọ̀pá bẹ́ẹ̀ yẹn kó má gbìn bọ́pá yẹn ṣe tóbi tó ló ṣe ń rí bọ ẹnu ọmọ yẹn bí ọmọ yẹn ò mọ̀ kọ́kọ́ ó sọ fún ọmọ yẹn pé kó máa ó ti yé yín ọmọ yẹn bọ́mọ yẹn ṣe ń ṣe tó mú bẹ́ẹ̀ ni kíní wèrè ńlẹ̀ inú CCTV nìyẹ́ ẹ̀ ti padà rí wọ́n ti bà yé ọmọ jẹ́ nǹkan ti bàjẹ́ kí lẹ fẹ́ sọ ẹ̀sìn dà nílẹ̀ Yorùbá nǹkan ti ṣe àwọn mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ mi yékéyéké o irú brọ́dà tó lóun bọ́ ọmọ ọdún 6 sùn yìí ó ti ń bá sùn nìyẹn o kì í ṣe ọmọ ọdún 6 nìkan àfàìmọ̀ kí lè má bọ́ ọmọ kókó sùn o ẹ̀yin tẹ́ ẹ bá mọ irú àwọn ọkùnrin ó yẹ kẹ́ ti lọ rìpọ́ọ̀tù ẹ̀ kẹ́ ti lọ gbé wọn ní o definitely irú brọ́dà yìí a máa bá màlúù sùn ṣe báwọn ará bí lárí tí wọ́n kó kíní tán gbá kíní sí fùrọ̀ màlúù eléyìí a máa bá já sùn abéwúrẹ́ sùn nǹkan ti ṣẹlẹ̀ ìyẹn ní kọ́kọ́ ẹ tún ṣe tán wọ́n nínú ẹ̀sìn yìí náà ni o ló ti jáde wọ́n tún ṣe tán ẹ̀ ń gbọ́
tí Lágbàjì ń sọ wípé tán bá fẹ́ tan àwọn Yorùbá jẹ tí ò ń ṣe mùsùlùmí la máa sọ wípé ọmọ ìyá kan náà ni wọ́n. Òun ò lọ́mọ Yorùbá kankan, kò sọ́mọ Yorùbá kankan tó jẹ́ ọmọ ìyá òun tí ò bá ti ṣe ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam, ẹni ọmọ Yorùbá tó bá ti ṣe ẹ̀sìn Islam, òun nìkan Islamic yẹn òun ló bá èdè òun àti ẹ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kan náà, gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà. Ṣùgbọ́n tó ò bá ti ṣe ẹlẹ́sìn mùsùlùmí, ó kì í ṣe ọmọ Yorùbá ẹgbẹ́. Ṣé o ti wá rí pé ikú ti dé? Ìwọ tó wà ní sàkání àdúgbò ibi tí Lágbàjì ń gbé tó ń bá rìn tó jẹ́ Kristẹni, ó ti wọ náà, wọ́n ti pa ẹ́ tán. Ojú ayé ni gbogbo ẹ, eye service ni. Ẹ̀yin Kristẹni, ẹ rò lẹ́ẹ̀mejì kẹ́ tó bá Lágbàjì àti gbogbo àwọn tó ń bá wọn ṣe. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ múra dáadáa. Gbogbo àwọn tó súnmọ́ àwọn pípù yìí, ẹ tún sẹ́yìn, wọ́n á pa yín o. Wọ́n á pa yín o. Ẹ̀sìn ti yà àwọn ilé níwèrè. Èyàn ò lè máa rẹrù òfò ẹrù àdánù kọ́lọ́ máa rẹrù fún ẹ. Àwa tá jóbìnrin gan tá à ń ṣerun. Over 10 years ni mo ti ṣerun last. Low cut ni mo ń wọ̀. Ìwọ gan tó bá dé káàpù tó ṣerun, torú bá mú ẹwà máa ń gbá orí báyìí ni. A máa ń gbá orí báwo lèèyàn ṣe máa ru ẹrù òfò àtàdánù látàárọ̀ dalẹ́. Ọmọ kékeré ara ẹ, o lọ kórùgbọ̀n wèrè jọ, o sọ̀rọ̀ ẹ̀ darúgbó orí náà ṣanṣan. O look like èèyàn téèyàn lè súnmọ́. O wo rẹ nínú mirror ni àwọn èèyàn tó súnmọ́ ẹni ò bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀. Lágbàjì o jọ woman being. Ó dàbí ẹrú ayé, orí nàgbẹ̀nàgbẹ̀ ṣanṣan, ó dẹ̀ tí òórùn. Ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ fún yín ni wípé tẹ́ ẹ bá rò wípé nítorí àkísà wèrè tẹ́ máa ń kówó tẹ́ sọ́ra yín di rádaràdá tẹ́ rí náà ṣanṣan tẹ́ dàbí ẹrú ayé. Mo lẹ dàbí ẹrú ayé nìyín. Ẹ̀yin tẹ́ ń sọ ẹ̀sìn tẹ́ sọ di wèrè mọ́ra yín lọ́wọ́. Mo fẹ́ kí gbogbo yín ká ẹ gbọ́ o. Kéku ilé yín kó gbọ́ kó sọ fún toko. Àdó yín kó gbọ́ kó rò fún ọbẹ̀. Lágbàjì àti gbogbo àwọn wèrè tẹ́ jọ kóra yín jọ tẹ́ sọra yín di ẹrú lábẹ́ ẹ̀sìn. Ìkòkò ò ní gbẹmí kó gbomi kó gbẹ̀yìn kó tún gbà ṣọṣọ. Ṣé rí ilẹ̀ bàbá wa, àwọn onílẹ̀ ibòmíì táwa fẹ́ claim. Ilẹ̀ bàbá wa ni. Mo sì jẹ́ ìkan lára àwọn ọmọkọ ilẹ̀ Yorùbá táwọn onígbà kẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́. Dára lórúkọ ti tèmi. Lágbàjì, àwa dìde nísìnyí, a bẹ̀rẹ̀ sí ní pé kó máa monitor yín káàkiri. Àṣẹ ni ègbé ni yín. Ọ̀run á mú yín. Nítorí ẹ̀sìn. Lágbàjì, àwọn tó ti jẹ́ mùsùlùmí tó kéwú dáadáa tó ṣe gbá tó ṣàwo ìjọ tí wọ́n rọ̀rùn àrèmábọ̀. Ṣé ó padà gbọ́ wípé nígbà tí wọ́n lọ́dọọjọ́ àlìkíámà wọ́n béèrè lọ́wọ́ wọn pé ẹ̀sìn wo ló ṣe láyé, òun náà fi máa mọ̀ bóyá ó máa wà àlùjánà àbọ̀ máa wọná. Kí ni wèrè ẹ̀sìn? A dẹ̀ sọ fún yín wípé tẹ́ bá mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀sìn àwa ò ṣe wèrè ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Ẹ pọ̀n sókè rajà lọ sí nọ́ọ̀tì. Ẹ pọ̀n sókè rajà ibẹ̀ ní gbogbo rádaràda kódà ẹ lè máa bá màálù sùn lọ́sàn gangan ní nọ́ọ̀tì. Kò sẹ́ni máa mú yín sí ìwà wọn ní nọ́ọ̀tì máa mú ọmọ kókó. Ọmọ 5 years tó máa sọ aṣọ mọ́ níkùn tí bàbá arúgbó 90 tó máa rí bọ̀bọ̀ orí burúkú tá rí bọ̀ díẹ̀ àfìgbà tẹ́ kó sábẹ́ ẹ̀sìn yẹn tẹ́ transfer ìwá sílẹ̀ Yorùbá. Ẹ̀yin ìyá tẹ́ ìran ọmọ yín lọ lé kéwú ẹ ti wọná. Gbogbo yín tẹ́ mú aṣọ tẹ́ bo orí àwọn ọmọ yín tẹ́ bo látòkè désàlẹ̀ tẹ́ máa ń nà wọ́n kó máa lọ lé kéwú tọmọ ẹ obìnrin tó ń sunkún òun ò lọ lé kéwú tó bá ti tó àsìkò tẹ́ ní kó lọ lé kéwú tó ń sunkún pé òun ò lọ lé kéwú. Ẹ ò béèrè pé kí ló ṣe tí ò fi lọ lé kéwú. Nǹkan ti ṣe nínú ilé kéwú náà ti máa yọ oríṣiríṣi nǹkan ti wọn. Àwọn ilé ti ya wèrè. Èmi ò jẹjẹ ẹ̀sìn. Ṣùgbọ́n tẹ́ bá rò wípé ẹranko ni yín, somebody like me ma treat many of you tẹ́ ń hùwà tẹ́ ń sọ̀rọ̀ ẹranko tí ẹ ò mọ nǹkan tó yẹ ká sọ sí gbòòrò ta lẹ́nu yín. Àwa treat yín like an animal tẹ́ jẹ́. Lágbàjì, ojú gbà mí ti fún ẹ. Ó yẹ kó lọ kó sokùn mọ́rùn ara ẹ kó gbéra ẹ kọ́gi kó jura ẹ sódò kó fi rẹ ṣọmọ ẹja lóore pẹ̀lú ọ̀rọ̀ orí burúkú tó jáde lẹ́nu ẹ àtọkùnrin tó sọ wípé òun lè bá ọmọ ọdún 6 sùn. Tí yín ti bá yín nítorí ẹ̀sìn. Ẹ ti jóná, ẹ ti wọná kẹ̀ù. Abálájọ tọ́pọ̀lọpọ̀ yín rùn tẹ́ dàbí rádaràda, ẹ dàbí àkísà tó fi wọlẹ̀, ẹ dàbí ìnuwọ́ aṣọ elépo, ẹ̀jọ̀yàn. Àwọn wo gan ló bá mi bá yín ṣe níbi gbé ṣe rí rádaràda torí òórùn burúkú tó máa jáde látara yín ló fi dá òfò ní. Mi ní fẹ́ kí fídíò yìí gùn jù, máa dá dúró níbí. Ẹ bá mi drop comment yín sábẹ́ fídíò yìí. Má gbàgbé jọ̀ọ́ nítorí Ọlọ́run ìwọ tó bá rí fídíò yìí tó bá súnmọ́ Lágbàjì bá mi gbé fídíò yìí kó kàn lára. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá dẹ̀ mọ̀ telephone number jọ̀ọ́ nítorí Ọlọ́run pè mí kó fún mi ní telephone number ẹni tó fi lè send ẹ̀ sí mi mo wù mí láti bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wà. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel. Ilẹ̀ Yorùbá kò ní di rádaràda o. Ilẹ̀ Yorùbá máa gbérí. Irọ́ ni ọ̀nà tẹ̀ ọmọ Yorùbá. Irọ́ ni gbogbo yín pa.
ẹ lè yí nǹkan kan padà nílẹ̀ Yorùbá